Bàbá jọ ń tó Ọlọ́run. Ọmọ tí mo sọ fún yín kó máa yọ sí mi lójú àlá yẹn. Bàbá ọmọ yẹn ṣì ń yọ sí mi bàbá ìjọ bá ń wá kan ṣe jọ ń tó Ọlọ́run bàbá. Ní sùúrù. Kí ló ń sọ? Bàbá ọmọ yẹn ṣì ń yọ sí mi ẹjọ́ bàbá bá mi wá kan ṣe sí. Ṣùgbọ́n yóò ná olówó. Yóò sì ná olóbì. Owó. Bàbá má wọrí máa fún yín lówó. Ọmọ dáadáa ni ọ́. Ọmọ dáadáa ni ọ́. Bàbá ẹ gbà kánà báyìí sí. Ngbà. Ọmọ dáadáa ni ọ́. Bàbá mo ti send 1 million sí yín. Ọ̀kàrẹ̀ ìwọ náà dàgbà. Ìwọ ni. Bàbá ọmọbìnrin yẹn lélẹ̀. Ọ̀rẹ́. Bàbá ọmọ yẹn lélẹ̀. Ìwọ ni. Ìwọ lọ bá bá ká tó pa yẹn mẹ́fà. O ti rí mi lónìí òní lọ́mọ o. Òní ìlú òkú bọ́jà ṣe ń kú tó ń gbòòrò. Ló wọlé bá kúta tí ń wọlé tó ń ti pọ̀lọpọ̀ lọ́rùn rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Abeg, shut up, get out. Èmi lèmi wá mú. Ẹran ẹ̀dà. Mi ò rí àgùn tàbí kíni. Wo bí àwọn kan ti dábìrì pọ̀ tó wọn náà fẹ́ wẹ̀ sí ọjọ́ wọn nílé ni wọn bá. Àwọn kan ti dòbìrì pọ̀ tó wọn tọpasẹ̀ oòrùn wọn lọ ni wọn bá bọ̀. Àmọ̀tẹ́kùn rẹ tó bá lóun ó jẹ̀dù ẹkùn yóò bẹ̀rẹ̀ lórí àtẹni èmi ni mo sọ bẹ́ẹ̀. I'm not playing with you, bro. I'm not playing with you. Iná ni B-boy scout kó gbá sójà létí. Tí máa yọ ibàlá Ronaldo náà gba ìtẹ̀mí àlùpà. Ẹgbẹ́ wa ṣọ́ọ̀ṣì náà ń play bed Naija. Akawéètì. Báwo ni ìgbà kó ṣe press up fógun ọdún? Kò lè bí crocodile. Pẹ́pẹ́ lánàá tiẹ̀ kò léyìn. Ọkà fẹ́ fún gbòò kò lórí ìgìjọbì. Ẹni tó bá ní kájú lọ́rùn igi awọ́ pa. Èèyàn tó bá ní bá wọn kájú mu lẹ́sà. Gẹ́rẹ́rẹ́ ewé ojú omi ọ̀sà ìbọ́mìnrin. Gẹ́rẹ́rẹ́. Ọjọ́ ajé ní lámì lábẹ́lábẹ́. Ajé ní kéjì ọmọ òkéjì òkéjì. Ọ̀làlà ní làájì ọmọ òkàkà òkàkà. Àgbálẹ̀ wọ̀ ẹ̀yẹ́. Ṣé mo try? Ó try ó gbìyànjú. Èló ló sẹ́ni sí ẹ? Ó sẹ́ni 1 million. Olówó, wọ́n mi yàn pọ̀. 1 million ló sẹ́ni sí mi. Níbo ló ti wá rí ètò nǹka yìí? Gbàdá fẹ́ tọ́ fẹ́ lẹ́ẹ̀kan yẹn ni mo ní kémi náà kó káàṣì àpò. No be juju be that. Ó ṣàpù. Èrè wà nù sẹ́yìí o. Mumu no too much. Táwọn ní ká lọ mú next báyìí. Ìyàwó sójà. Yeah!